Ẹ káàárọ̀, ẹ káàsán, a kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tá a bá wà. Àdẹ̀kù ọjọ́ mẹ́ta, ó tó ọjọ́ mẹ́ta díẹ̀ tẹ́tí rí mi. Àwọn nǹkan ló ṣe ìdíwọ́ díẹ̀ tí ẹ ò fi rí mi lẹ́nu ọjọ́ mẹ́ta. Ẹ má bínú, ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá. Ronú, ẹ má bínú. Ọ̀rọ̀ kékeré kan ni mo gbé wá sí orí ètò yìí. Ọ̀rọ̀ kékeré kan ni mo gbé wá sí orí ètò yìí. Ọ̀rọ̀ lórí àwọn ọ̀bàyéjẹ́. Àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n ń ba location 419 jẹ́, tí wọn ò jẹ́ kí ìlú yẹn kó lójútùú. Nítorí wọn ni mo kàn fi ṣe wá láàárọ̀ láti wá yọjú sí yín. Màá dárúkọ nínú wọn. Mi ò lè dárúkọ gbogbo wọn tán, ṣùgbọ́n màá dárúkọ nínú wọn. Firstly, ọ̀bàyéjẹ́ number 1. Malami, the Minister for Justice, Attorney General, olè, ajẹnídìí ìbàjẹ́, renegade, viper, half-witted and brainless man. That position that man is held in, it doesn't worth it. It doesn't worth it. It's a very useless man. Àwọn olórí burúkú, àwọn number 1 olórí burúkú tó ń da ìlú Nàìjíríà rú. Àwọn nìyẹn, ó jà kọ̀ọ̀kan nínú wọn. A ti gbà pé Boko Haram, which is the president of that country, location 419, òun ló lórí number 1. But àwọn sọ̀ǹgbì ẹ̀ tí wọ́n ń lò tí wọ́n fi ń ba ìlú yẹn jẹ́, Malami jẹ́ number 1 nínú wọn. Olórí burúkú ẹ̀dá ni. Àwọn ẹ̀dá tí kò ń ro tí ọmọ làkejì mọ́ tí wọn, tó jẹ́ wípé nǹkan tí wọ́n máa ń jẹ nìkan ni wọ́n mọ̀, ó wà nínú wọn. Tó bá jẹ́ ìpè, tó bá jàdúrà, ẹ máa bá mi fi ran ọ̀gbẹ́ni Malami lọ́wọ́. Ẹ máa fi ràn lọ́wọ́. Number 2, gunman, called himself Sheikh Gumi. He's a gunman, the head of the abductors, the head of the bandits. They call themselves bandits, but mind you, they are not bandits. They are terrorists. They are terrorists. Absolutely, they are not bandits, but terrorists. Trust me. I'll quickly show you one video about the useless man in support of these terrorists call themselves Ants-Man. Let me show you what actually happened. What this, their whatsoever called, taking their this thing all over the streets of
Nigeria and the state time, their cows and all the stuff all over the street of Nigeria, what they have been causing. Let me quickly show you one or two video about what they have been doing, causing in that country. You will not die, confess it. You will not die in Jesus' name. Inside the dominion. Wá sí ọ̀nà Kwari, wájú Kwari. Àwọn Fúlàní wọ́n ń da màálù wọn kọjá títì ni o. Wọ́n ń da màálù kọjá títì, wọ́n já náà lójijì. Ní mọ́tò yìí kọlù tírélà o. Ẹ̀wẹ̀ ni ẹlẹ́ni láti rí yọ yìí o. Àwọn akẹ́kọ̀ọ́ náà wà lẹ́yìn àfi gbà òun ẹlẹ́ni láti rí yọ yìí o. Ẹni ẹlẹ́ni ló wà ń bẹ̀ yìí o. Ilẹ̀kùn la fẹ́ já tá àti ìjà yìí o. Fúláàsì wọn fọ́ o. Àwọn Fúlàní olórí burúkú yẹn ni o. Wọ́n da màálù ni o. Ọmọ kékèké ni wọ́n iṣẹ́ àgbàlagbà Fúlàní o. Ọmọ kékèké Fúlàní ni o. Ìwọ̀n iṣẹ́ àgbàlagbà o. Wọ́n dé sàré wọ́n ti bọ́ sí ọwọ́ ọdún gómìn. Màálù wọn ẹ̀ wò ó, wọ́n ti lọ yípo. Màálù wọn ni wọ́n yípo. Màálù wọn ni wọ́n lọ dàgbà ọ̀nà inú igbó yẹn o. Màálù wọn lọ dàgbà ọ̀nà inú igbó yẹn o. Bí wọ́n ṣe máa ń dá wàhálà lẹ́nu yẹn o. A ní rí nǹkan kan tẹ́lẹ̀ kankan ó ṣe sí báyìí o. Ẹni ẹlẹ́ni àti ìrìyọ o. Mọ́tò yìí ti condemn báyìí o. Mọ́tò yìí ti condemn pátápátá. Afọ́ gíláàsì ni o. Ọlọ́run kó bá wa yọ ẹni ìjáde o. You can actually see what the cows has caused, the problem they caused, and these foolish idiots, Oli, Olosha, Gumi, Alokolo Kibe, double dealer. Sherry gbogbo nǹkan tí àwọn tó ń support, you can see the damages, the atrocity that they are causing. You can see it. The fifth columnist man, ẹ̀rí gbogbo wàhálà tó ń dá sílẹ̀. Ọlọ́run á fìyà jẹ gbogbo àwọn pípù yìí nítorí pé ohun tí wọ́n ń ṣe àwọn rògbò àwọn right ni, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ẹlẹ́dàá tó dá wa sílé ayé tó jọ dá gbogbo wa sílé ayé á fi ọ̀nà tá a máa fi mú wọn á fi hàn wá. I want to quickly show you one again. Just bear with me, please. This is another video. You see, can you see what actually happened there? The cow, how he hit the man on the bike, and instantly look at what happened to that man. Can you see it? Gbogbo wa rí gbogbo tó ṣẹlẹ̀ sí i. A dẹ̀ ní kí àwọn ẹranko yìí a wá ń wí à ń sọ àwọn kan tí àwọn olórí burúkú kan wọ́n ń sọ wípé we shouldn't secede, that disaffiliation shouldn't occur in between us, self-determination they don't want it, that we should continue the way we are. Ẹgbọ́n mi, àwa náà ṣe kékeré. All this, a ṣe kékeré nílùú Nàìjíríà náà. Kékeré dẹ̀ kọ́ mo ti kúrò ńbẹ̀, mo dàgbà dáradára kí n tó kúrò Nàìjíríà. Gbogbo nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ ń sìn kò ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Màálù orin ń gbòòrò, wọ́n ń da màálù ń gbòòrò. Ìgbà tá a máa ń rí ẹran ní ìgbà léyá.
tó máa ń dẹran pé bẹ́ẹ̀ anybody fẹ́ rẹran ní street after àgbálẹ̀ yà tó ń dẹran yẹn òòlì ẹ̀ bá rẹran kò rí rẹ́yẹ àwọn haúsá kan dẹran ní street mọ́ wọ́n ń dẹran in case bóyá ẹ fẹ́ rẹran ẹ tó ṣe fẹ́ rẹran something like that ni lẹ́yìn ẹ̀ you cannot sit pé bí o fẹ́ rí ẹnìkan tó ń dẹran ẹran ògúnfe òbúkọ nǹkan ní street mọ́ mi ò tiẹ̀ lẹ́yìn ọdún léyà ni wọ́n ń dá Christmas wọ́n ń dá ọdún léyà nìkan ni now kí ló wá dé tó jẹ́ pé every 24/7 wọ́n fẹ́ máa da ẹran màálù ilé òtẹ́ ń ṣe ẹran mọ́ màálù ní anywhere ta ló dẹ̀ kọ̀ sẹ̀ olórí burúkú Buhari tó ṣí bọ́dà sílẹ̀ tó ní kí Dick and Harry kọ́ máa wọlé kọ́ máa wọnú country wá kọ́ máa wá ṣe bó ṣe wù wọ́n òun ló kọ̀ sí ẹ̀ ẹ̀yin náà ẹ̀ wòran gbogbo wàhálà tí ọ̀gbẹ́ni olórí burúkú tó ti fà fún wa iye ẹ̀mí tí màá ti rán lọ sí ọ̀run pẹ̀lú àwọn tó ti jẹ́ kí wọ́n wọlé yìí ẹ̀yin náà ẹ̀ wòran Gumi olórí burúkú tó pẹ̀rẹ̀ ní medical doctor mo believe pé he got this with flick he doesn't want it he got it with flick honestly speaking níbo lọpọlọ náà wà níbo ló ti fẹ́ rí níbo ló ti fẹ́ rí níbo ló ti fẹ́ rí tó fẹ́ gba medical nọ́ọ̀tì ló ti gbà náà kò jọ mí lójú. Look at the problem they are creating for that country. Tó bá jẹ́ pé tó bá jẹ́ àdúrà ni ẹ máa ṣe fún Malami àti Gumi tí mo dárúkọ yìí náà pẹ̀lú bí tó ń kó wa dé ṣòye yìí ẹ ṣe fún wọn tó bá jẹ́ the worst it pé kàn ṣe dápẹ́ dé ìpìlẹ̀ fẹ́ fi ràn lọ́wọ́ you just continue ẹ fi pè ràn wọ́n tó bá dẹ̀ jẹ́ àdúrà ni ẹ fi ràn wọ́n lọ́wọ́ nítorí ohun tó ń tu bàjẹ́ kò sátúnṣe bẹ́ẹ̀ mọ́ ṣẹ́mi tán ti gbà la fẹ́ dá padà ni àbí ilé táwọn olórí burúkú tán kó wọlé tán ti sun la fẹ́ proper dúkìá tán ti bàjẹ́ la fẹ́ dá padà ni. Another one tí mo fẹ́ sọ eléyìí ọ̀dàlẹ̀ ayé òun ni. Judas ọmọ Yorùbá Fẹ́mi Fani-Káyọ̀dé olórí burúkú olòṣì ènìyàn olè alájẹnù ó jẹ́ nílé orò jẹ́ nílé egúngún ẹni tó jẹ́ pé ìgbẹ̀yìn ẹ̀ ò ní da a complete betrayer double crosser fraternizer silly stupid and idiotic man. That Fẹ́mi Fani-Káyọ̀dé kò jọ mí lójú o bí bàbá ẹ̀ ṣe ṣe nìyẹn ọmọ ò lè jọ bàbá ká bínú ọmọ náà ìwà bàbá ẹ̀ ló mú àmọ́ gbogbo àwọn pípù yìí èmi ń sọ fún yín lénìí wípé ìgbẹ̀yìn ayé wọn kájọ máa wò ó kò kí ń ṣe pé téèyàn bá lówó tó ra mọ́tò tó kọ́lé tó ra fleet of cars ṣé yẹn tó kọ́lé oríṣiríṣi onígbẹ̀yìn ayé máa dá o á tó séjì kan wọ́n á fẹ́ ta kínní ẹ̀ wọ́n á tà á kò ní bá mọ́ àrọ́mọdọ́mọ wọn á máa bá wọn sunkún ni pé ikú tó pa bàbá àwọn Ọlọ́run ní jẹ́ káwọn rírú ẹ̀ gbogbo wọn pátápátá mélòó náà fẹ́ sin wọ́n mọ́ tán bá kú mélòó náà fẹ́ sin mọ́ wọn padà tán bá kú wà á rírú ẹ̀ wọ́n á ní kàn sin gbogbo gold àwọn wọn ò lè sin káà wọn ò lè sin mọ́tò wọn mọ́ wọn náà mo dẹ̀ promise mo nígbàgbọ́ wípé gold yẹn gan tán bá sin mọ́ wọn
within 2-3 days or 1 month after wọ́n kó gold lọ wọ́n á dégun wọn padà sínú òórùn wọn àti wọ́n á dá padà sínú kòtò tó ń sọ ilé ayé di àwa àlọ́mọ́ bíntín láyé yìí náà bíntín láyé yìí ní àwọn olórí burúkú tó ń sọ ilé ayé dà wà lọ́mọ́. The fourth person kò jọ mí lójú fún òun náà orúkọ ló ń rò Lai Muhammed láíláí ọmọ ìnira orúkọ ló ń rò kò jọ mí lójú àmọ́ àtúbọ̀tán ẹ̀ ò ní dá o àtúbọ̀tán Lai Muhammed kò ní dá. That useless idiot man ìgbẹ̀yìn ayé ẹ̀ kò ní dá kò sí bó ṣe lè ṣe no matter how that snake in the grass is a complete useless man. Irọ́ tó ń pa kò sí gbogbo àwọn ọmọ ẹ̀ àjogún nínú ẹ̀. That injudicious, unprudent, unwise, foolish man tó believe pé pẹ̀lú ẹ̀jẹ̀ bó ṣe ń parọ́ ẹ̀ tí ò ní pẹ́ kú mọ́ tó ń pa irú rọ̀ yẹn tó bá kò sí nǹkan tó ń jẹ́ ọ̀run re fún náà kò sálùjọ náà fún èèyàn bẹ́ẹ̀ yẹn. Ìgbà wo ló fẹ́ change padà pẹ̀lú gbogbo ìwà ìdọ̀tí tó ń kó ara ẹ̀ tó ń kó family ẹ̀ tó ń kó yí wọn lára ẹ̀ the black sheep of the family ìgbà wo ló fẹ́ change. The last but not the least that I've got with me that I want to mention to you people is this very Ganiyu Adamu, not Gani Adam, it's Ganiyu Adamu. Trust me, it's Ganiyu Adamu, not Gani Adams. Ganiyu Adamu. Ọmọ Hausa ni. Very obvious. Hausa ni kò kí ń ṣe Yorùbá. Kò dẹ̀ kí ń ṣàárẹ̀ ọ̀nà kakanfò fún gbogbo Nàìjà. Fún Ọ̀yọ́ state ni. Ọ̀yọ́ state náà fi jẹ́ fún not kò kí ẹ má yẹ ká má ṣe mistake it's meant for Ọ̀yọ́ state not the whole Yorùbá land. Ọmọ àlè Haúsá ni ọmọ àlè Haúsá òní ṣóyè yín. Gani jẹ́ nílé orò jẹ́ nílé egúngún olè abẹnu gbaṣọrọ ọ̀dàlẹ̀ ẹ̀dá brainless and midless irresponsible and unreasonable man. Kò mọ̀ ẹ́ tó ń ṣe ẹnu ló kàn níbi ìtajà kàrà is a complete idiot man. Bílí ẹgbàá mi gbọ́ máa yóò ní anything fún wa tó bá ń sọ̀rọ̀ kò sí nǹkan kan tó fi wúlò ọ̀dàlẹ̀ ẹ̀dá ni gbogbo tó ń ṣe fún Sunday Igboho Chief Sunday Igboho Ọlọ́run á fìyà jẹ ohun tó fẹ́ jẹ òun ló ń wá tó ń fì síbi tó ń fì sọ́hùn tí ò jẹ́ kẹ́nìbọ̀dì mọ ibi tó ń lọ gbogbo àwọn tí mo dárúkọ yẹn from beginning to the last ohun tó máa jẹ kò jẹ́ kán gbọ́n rárá wọ́n nú ọ̀nà tán àwọn ènìyàn burúkú ni wọ́n. These are the people we need to get rid of. We need to exterminate them, annihilate them. They don't want to be the citizen of that country, Nigeria. They are destroyers. I've got them in my list, but I'll be bringing them out little by little. I will still say
talk about the royals, the Obas as well. I'm telling you. I'm from a royal family, right? But if I do fumble, honestly speaking, anybody can do whatever they like with me. They can call me names. If they call me to correct me, if I don't listen to correction, they can do whatever they like to me. If I become a king tomorrow, if there's any mistake that I made, they call me to correction, I will definitely follow it. And if I don't, they can do whatever they like about me. Right. I will still talk about the royals. Yes. Gbogbo àwọn tí mo dárúkọ yìí tó bá jẹ́ ìpè ní tó bá jàdúrà ni ẹ wò ó sà kẹfìnú gbé lọ. Ọbásanjọ́ is also among. That one is a useless man. I know, but it just chapter here will keep any. That's useless chimpanzee man. Will keep the chapter any. I'm still coming for him. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Lẹ́ni etí tẹ́ fi gbọ́ ètò ọmọ Yorùbá ronú, etí náà ò ní di. Ojú tẹ́ fi wo ètò ọmọ Yorùbá ronú, ojú náà ò ní fọ́. Ní orúkọ Jésù, ní ọlá ànábì àti ẹ̀sìn wa kẹta. Ọlọ́run á dúró ti gbogbo wa, Ọlọ́run á ràn wá lọ́wọ́, á wà pẹ̀lú wa. Inú wàhálà hílà yìí ló tá wà yìí. Ìdùmarè á gbèjà wa jà. Á gbé wa lékè àwọn ọ̀tá. Lórúkọ Jésù ní ọlá ànábì. Ọlọ́run á dúró ti gbogbo wa. Orúkọ ti tèmi HRH Prince K.A. Haji John. If you are interested in this program, love, share, and like. You can also have the opportunity. If you can't see me here, you have the opportunity to listen to me on YouTube. I'm on YouTube. Just type HRH Prince K.A. Haji John. You will have the chance of listening and viewing or watching me on video in YouTube. Ká ní àsìkò ayọ̀ lénìí, Ọlọ́run á wà pẹ̀lú yín, Ọlọ́run á dúró tì yín. Ojú ò ní ti gbogbo wa. Ohun tí gbogbo wa máa jẹ, òun là ń wá kiri. Ohun tí yóò jẹ wá, Ọlọ́run ní jẹ́ ká pàdé ẹ̀. Àṣírí wa ò ní tú. Gbogbo àwọn tó fẹ́ ba ọ̀rọ̀ wa jẹ́, Ọlọ́run Elédùmarè á gbèjà wa jà, á dójú tì wọ́n. Ní orúkọ Ọ̀gá ògo, God Almighty will be with each and every one of you. Have a wonderful and blessed day. Thank you so much. Thank you. Bye-bye.